Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìkẹ́ Ọlọ́run kó máa bá gbogbo wa lápapọ̀ àti gbogbo etí tó ń gbọ́ wa tó ń gbọ́ ìkànnì tí a wà ń bẹ̀ yìí. Gbogbo àwọn tí wọ́n ṣe agbẹ́tẹrù ètò yìí tí wọ́n fi ń gbóhùn wa sáfẹ́fẹ́ látorí àwọn òṣìṣẹ́ ilé iṣẹ́ yìí náà, Ọlọ́run má ṣe dúró tì wọ́n Ọlọ́run bá wa gbàdúrà wa. Iwalesin lètò tẹ́ ń gbọ́. Ẹni tó ṣe agbátẹrù ètò yìí náà ni ọba wa Alhaji Kazeem Adebukanla Taiwo tí wọ́n jẹ́ olú of Ajura land. Wọ́n ṣe ètò yìí ní ìrántí àwọn òbí wọn tí ó bí wọn sáyé, tí Ọlọ́run ti ní kí wọ́n jẹ́ pé Ọlọ́run tí wọ́n ń bẹ níwájú sàtíà. Àwọn náà ni Alhaji wa Kazeem àti Alhaji Safiri Kazeem tí wọ́n ti bọ́ síwájú rẹ̀ Ọlọ́run má ṣe kún wa lọ́wọ́ lórí wọn. Ọlọ́run bá wa dúró tì wọ́n. Iwájú tí wọ́n dojú kọ Ọlọ́run bá wa jó dá, ẹ̀yìn tí wọ́n filẹ̀ má jó bàjẹ́. Àbá wa náà Ọlọ́run má ṣe bá wa dúró tì yín o. Ọlọ́run bá wa kún yín lọ́wọ́ làákàyè. Ọlọ́run má ṣe dálé yín lọ́wọ́. Àsìkí ara àgbọ̀n ọ̀gbẹ́ tí ò ní gbẹ láíláí, Ọlọ́run má ṣe ṣe fún yín Ọlọ́run. Ohun téèyàn fi ń lólé ayé, Ọlọ́run tó ti ṣe fún yín má jẹ́ sunkún lórí ẹ̀. Wàá wọlé abá ti tọrọ fún yín náà, gbogbo ọmọ Ajura pátá Ọlọ́run má ṣe àmàdúrà náà lọ bá wọn náà. Gbogbo ohun tí ń jẹ́ ìdùnnú ẹnì kọ̀ọ̀kan wá Ọlọ́run má jó dìbàjẹ́ Ọlọ́run. Ohun ọmọ yín tí ń jẹ́ sífì mọ́mọ́ forílẹ̀ gbórè Central Mosque ní ìlú Ajura, òun náà lẹ́ ń gbọ́ tí ń gbé ọ̀rọ̀ Ọlọ́run síta fún yín gẹ́gẹ́ bí agbára rẹ̀ ti máa àti bí làákàyè rẹ̀ ṣe máa. Àwọn èèyàn wà ní ayé tí wọ́n mọ̀rọ̀ gbọ́ tí wọ́n sì mọ̀ sọ jù wá lọ, ṣùgbọ́n ìwọ̀nba táwa náà mọ̀ níwọ̀nba náà là ń sọ yìí táwọn àfáà wa fi kọ́ wa. Gbogbo àwọn àfáà wa náà pátá Ọlọ́run má ṣe bá wa kẹ́ wọn Ọlọ́run. Àwọn tí wọ́n bẹ láyé Ọlọ́run má ṣe bá wa lọ́rẹ̀ mi wa. Ọlọ́run má ti pa wọn fún wọn báyìí. Àti mọ́dkásì kìíní àti kejì àti mádùlá arọ́bí àti gbogbo ibi tá a ti mú ìmọ̀ pátápátá àti gbòòrò Ìbàdàn àti gbòòrò Èkó àti gbòòrò Abẹ́òkúta, Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ Ọlọ́run. Gbogbo ìlú Nàìjíríà lápapọ̀ Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. Ohun tá a fẹ́ fi bára wa sọ̀rọ̀ lẹ́yìn òun náà ni àǹfààní Lailatul Qadri. Tá a bá sọ pé Lailatul Qadri, kí la ń pè ní Lailatul Qadri? Oríṣiríṣi òyìnbó lọ fún wọn pè ní Night of Majesty, Night of Decree, Night of whatever tẹ́ bá pè bẹ́ẹ̀ náà lórí. Lailatul Qadri ọjọ́ òru tá a fi ń yí kádàrá èèyàn padà láti dáadáa sí dáadáa sí. Tó bá jẹ́ pàbùrú lọ́lọ́run ti kọ tẹ́lẹ̀, Ọlọ́run wá yí padà sí dáadáa. Lọ́lọ́run ṣe sọ fún wa nínú Quran. Ó fún ní odindi súrà kan náà ló fún. Quran chapter 97 ó dìdí fún ni. Ó ní bada bismillahir rahmanir rahim. Inna anzalnahu fi laylatul qadr. Wa ma adraka ma laylatul qadr. Laylatul qadr khayrun min alfi shahr. Tanazzalul malaikatu waruhu fiha bi'izni rabbihim min kulli amrin. Salamun hiya hatta matla'il fajr. Ó ní inna anzalnahu fi laylatul qadr. Ìrẹ́ ànábì, ta ló fi òru Lailatul Qadri mọ̀? Bá ànábì ṣe fòru Lailatul Qadri mọ̀ wà lèmọ́ rẹ̀, òun ló ṣàlàyé fún wa. Ó ní inna anzalnahu fi Lailatul Qadr. Ní òru Lailatul Qadri òun la sọ̀kalẹ̀ yìí o. Nínú òru Lailatul Qadri kí mùsùlùmí ó tún dún ní mádùá láti gbà táwẹ̀ bá ti di 21 títí dé 30 káfí wà. Kì í ṣe pé bóyá ànábì ò mọjọ́ tí Lailatul Qadri jẹ́, ṣùgbọ́n bó bá sọ fáwọn àlèhùnmọ́ rẹ̀, ẹ mọ̀ pé ìjọ yẹn la máa ṣọ́. Ṣùgbọ́n ànábì fẹ́ ká gbìyànjú, Ọlọ́run náà fẹ́ ká gbìyànjú ká ba lè bá Ọlọ́run ní pípé, ká ba lè ní endurance, ká ní faradà. Torí tọ́mọ ẹ̀dá bá ti mọ̀ pé ìjọ kan lòwó ìjọ yẹn ní òjòkó dé àní àṣìbò owó máa tó dé lọ́dún tí ń bọ̀. Ṣùgbọ́n kò mọjọ́ tí owó padà dé ló ṣe ń ṣiṣẹ́ lójoojúmọ́. Ló ṣe jẹ́ páwa náà gbọ́dọ̀ máa sin lọ́hun nítorí àmọ́ yìí tá a ṣe gbẹ̀ tá a fi kúrò ní ayé. Lailatul Qadr khayrun min alfi shahr. Ọlọ́run wá ní jẹ́ kí n fi òru Lailatul Qadri mọ̀ ìrẹ́ ànábì. Ó lóore ní ju ẹgbẹ̀rún oṣù lọ. Ìtàn sọmọ tó mú wá, ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ là ń lọ. Ìtàn tó sọmọ kọ́ ni ó jẹ́ pàtàkì, bí ó ṣe wí pé òru yẹn gangan ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ. Ọlọ́run wá ní òru tá à ń sọ yìí, kí ló fẹ́ ṣẹlẹ̀ láwọn òru yẹn tá a fi sọ pé ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ. Tanazzalul malaikatu waruhu fiha. Òru yìí làwọn màláìkà ó sọ̀kalẹ̀. Àwọn màláìkà wọ́n sọ̀kalẹ̀ sí sama'ud dunya. Tó bá ti dé sama'ud dunya, Ọlọ́run wà nítọ̀ waruhu fiha. Aṣáájú wọn náà ó sọ̀kalẹ̀, òun náà ni màláìkà Jibril. Òun náà ó sọ̀kalẹ̀ pẹ̀lú wọn. Wọ́n máa wá bọ̀. Tó bá wá ti dé sama'ud dunya, wọ́n wá dúró. Wọ́n wá wọ ẹni tí ó pè
tí ó jẹ́ pé Ọlọ́run lásìkò náà tí ò ní sùn. Tanazzalul malaikatu waruhu fiha bi'izni rabbihim min kulli amr. Pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run wọn, gbogbo àlámọ̀rí tí ń bá ń kọjá lásìkò náà wọ́n máa stamp ẹ̀, wọ́n á máa fòfin dè, wọ́n á máa sọ pé bẹ́ẹ̀ ni kó rí, wọ́n á máa sọ pé Ọlọ́run ẹni báyìí ń bẹ lọ́hùn, nǹkan báyìí ní ń fẹ́, Ọlọ́run bá wa túnṣe fún. Tó bá jẹ́ pé lórí ibú ni tẹ́lẹ̀ tọ́lọ́run ti kọ́ mọ́ nígbà tí ń bẹ́nu ìyá rẹ̀. Ṣé àmọ́ pé bí èèyàn bá ti ń bẹ́nu ìyá rẹ̀ tó bá ti lo arba'ina yawma àkọ́kọ́ yóò máa bẹ́ ní mùtọ̀gádà, tó bá di arba'ina ẹlẹ́ẹ̀kejì á máa jẹ́ àlàkọ́tà, tó bá di arba'ina ẹlẹ́ẹ̀kẹta Ọlọ́run bá sọ pé fa arsala alayhim malaku fayanfa'u fihi ruhi wa yaktubu bi arba'i kalimat. Ó ní tí ó bá ti di 40 ẹlẹ́ẹ̀kẹta àrùn màláìkà sí, àwa ní kọ̀ọ̀kan mẹ́rin nípa rẹ̀ pìkátìbì rìsíkì yìí ìjẹ́mu rẹ̀ bí ó ṣe rí tó bá ti kọ gbogbo ẹ̀ kalẹ̀, bóyá ó fún pọpọn máa ní, bóyá ó lé ní, bóyá ó lóríire ní àbó lórí ibú, bóyá mi rẹ̀ ó gùn àbí ó dínkù, bóyá gbogbo nǹkan ó ṣáà ti kọ gbogbo ẹ̀ kalẹ̀ fún. Nínú Lailatul Qadri Ọlọ́run tó wá tẹ́ni ẹ wá dìde tó wá ń bẹ lọ́wọ́ ẹ lọ wo láwùhí mahfuz ibi tá a kọ̀rọ̀ rẹ̀ sí, ṣé ó sì ṣe in line pẹ̀lú ẹ̀ àbí ó tún lékún? Tó bá lékún Ọlọ́run á ní èyí tó fi ń tọrọ yẹn ẹ fi lé, tí ò bá wá rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ Ọlọ́run á ní ó yá mo yí padà sí dáadáa. Lailatul Qadri oṣù tó lágbára ni, òru tó lágbára ni o, òru tí èyàn gbọdọ̀ sùn bẹ́ẹ̀. Nígbà tó lọ́n tó wá sọ ní Al-Qur'an bàdé bismillahir rahmanir rahim, ó ní hamim wal kitabil mubin inna anzalnahu fi laylatil mubarakah fi laylatil mubarakah in kuntum munzirin. Ọlọ́run bá sọ yìí pé a sọ òru àlùbáríkà kalẹ̀, òru àlùbáríkà tá à ń sọ yìí inna anzalna fi laylatil mubarakah, ó ní àwa la sọ òru àlùbáríkà. Òru tó ń tọ́ka sí náà ni pé òru tó ń tọ́ka sí òun náà ni Lailatul Qadri. Inna kunna munzirin, inna kunna munzirin. Òru alálùbáríkà tá à ń sọ náà ni wípé níjọ́ yìí náà ló fi ń jẹ́ ìkìlọ̀ fún gbogbo wa. Òru yìí náà lọ́lọ́run wá sọ pé tọ̀ àwọn olórí ibú ẹ sọ́dọ̀ olóríire ẹ tún ṣàlékún oríire rẹ̀ fún. Mùsùlùmí kò gbọ́dọ̀ sùn, a gbọ́dọ̀ máa wá òru yìí láìsùn ni, ká máa wá, ká máa bẹ Ọlọ́run, ká bẹ Ọlọ́run fúnra wa, ká bẹ Ọlọ́run fún ọmọ wa, ká bẹ Ọlọ́run fún ẹbí wa. Èyàn kì í jẹ ẹbí rẹ̀ tán, ṣàdúrà fáwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn rẹ̀. Ìwọ má jẹ́ alájẹ tán, jùmúdùl àìn àti dájú jù àwa nìkan la nífẹ̀ẹ́ra wa, a nífẹ̀ẹ́ra wa débi pé à nífẹ̀ẹ́ àwọn ọmọ tá a bímọ. Ọlọ́run má ṣe ṣàánú wa Nàìjíríà, Ọlọ́run kó dúró tì wá o. Gbogbo yìí tá à ń jẹ́ ńlẹ̀ yìí kì í ṣàwa la ṣe, àwọn kan ni wọ́n kó wọ́n gbẹ́ àwa wá débẹ̀ à ń jì sínú kòtò. Ọlọ́run má ṣàyọ wá inú kòtò táwa, Ọlọ́run gbé wa dìde Ọlọ́run, nítorí nǹkan lágbára púpọ̀ àti jẹun ẹ̀mẹ́ta ní ìsìn. Gbogbo àwọn tí wọ́n ń ṣe agbátẹrù ètò ní rédíò tẹlifíṣàn ó yẹ ká kí wọn, owó kékeré kan ni wọ́n ná, Ọlọ́run má ṣe kún wọn lọ́wọ́. Ibi tí wọ́n ti mówó náà Ọlọ́run jẹ́ ọmọ ọbẹ̀ kó wá fọ̀pọ̀rọ̀pọ̀ ibẹ̀ síbẹ̀. Ẹ̀san tí wọ́n fẹ́ gbà lọ́dọ̀ Ọlọ́run má ṣe ìsan wọn lẹ́san, má dùn wọn ládàá bẹ́ẹ̀. Ayé bàbá wa tí wọ́n wá jẹ́ tó ṣagbátẹrù ètò yìí, His Royal Majesty ọba Kazeem Adebukanla Taiwo tí wọ́n jẹ́ olú of Ajura land, Ọlọ́run má ṣe dúró tì wọ́n, Ọlọ́run kó wà pẹ̀lú wọn. Ní ìrántí àwọn òbí wọn méjèèjì tí wọ́n ti lọ, Ọlọ́run bá wa ká wọn ìyá náà, bá wa kẹ́ bàbá náà, Ọlọ́run gbogbo àwọn òkú wa pátá Ọlọ́run má ṣe bá wa kẹ́ wọn. Bàbá wa ìmáàmù tàná nílùú Ajura tìjẹta, nílùú Ajura tìjẹrin, nílùú Ajura tí wọ́n ti lọ káwa náà tó dépò náà, Ọlọ́run má ṣe bá wa kẹ́ wọn Ọlọ́run bá wa gẹ̀ wọ́n, Ọlọ́run má ṣe gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa. Ọmọ yín tó wá ń bá yín sọ̀rọ̀ òun náà ní